bọ́wọ́ bá tẹ aláṣejù ẹ̀sín ni ẹ fi ṣe. Bọ́wọ́ bá tẹ aláṣejù ẹ̀sín ni ẹ fi ṣe. A máa yẹ ẹ̀yin ọmọ Yorùbá lẹ́nu. Wọ́n ti fi bàbá Ọbásanjọ́ ṣẹ̀sín. Kábíyèsí Elédùmarè, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ọmọ Yorùbá ó ti dójú ẹ̀. A kú oríire. Eléyìí gangan ló ń pè ní gbàgbós episode. Ọmọ Yorùbá, àṣé wọ́n lé bàbá Ọbásanjọ́ dànù ní bí ajá. Gẹ́gẹ́ bí information tó ń kọ́ mi lára, nǹkan mẹ́ta ni mo gbé wá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Olóyè Sunday Igboho tún ti jáwé olúborí torí pé Ọlọ́run tún ti ṣíjú àánú kan wò wọ́n. Báyìí gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ Yorùbá, ṣé mi sọ fún yín? Mo sọ, mo ní ẹ jẹ́ àjọṣowọ́pọ̀ kájọ gba òmìnira. Òmìnira nìkan ló lè sọ wá dòmìnira. Tí bá níná ń jó lórí omi, ẹni lọ kéwú ẹ̀ wá. Ẹ má yìí sọ pé ìròyìn ẹlẹ́jẹ̀ ni màá gbé wá. Ẹ tẹ́tí kẹ́ gbọ́, ẹ digest ẹ̀, ẹ investigate ẹ̀, ẹ gbé yẹ̀wò, ẹ review ẹ̀, kẹ́ wá sọ fún mi tí ó bá rí bẹ́ẹ̀. Ọmọ Yorùbá, àṣé kó tó di pé Ọbásanjọ́ gẹ́gẹ́ bí kọ́ta gbọ́ allegedly wọ́n ní kí àwọn Amẹ́ríkà kí wọ́n tó ṣe nǹkan tó ṣe fún bàbá Ọbásanjọ́ lánàá. Wọ́n ní àwọn United Nations ni wọ́n kọ́ kọ lẹ́tà sí tí wọ́n fẹ́ wá rí wọn. But to my greatest surprise, wọ́n ní àwọn yẹn lé wọn bí ajá ni pé wọn kì í ṣe president mọ́ náà. As in, ọ sọ̀rọ̀ yẹn ilẹ̀ kún. Bàbá Ọbásanjọ́ á máa yà ilé ni pé báwo ni wọ́n ṣe gbọ́. Àbá afẹ́jẹ́ kẹ́ mọ̀ pé bọ́ ṣe gbọ́n lé ọkọ náà lọ gbọ́n lé àlè. Bí ẹ̀yin olóṣèlú ṣe ń yọ́ só, bẹ́ẹ̀ náà làwa náà ń yọ́ gbọ́. Ṣé o pa máa stupid dé level yẹn tá a fi yín léyàn kankan láàrin yín? No. Yes, gbogbo ẹnu ni mo fi sọ. Wọ́n ní wọ́n lé wọn dànù bí ajá. Bàbá Ọbásanjọ́ àtàwọn àgbààgbà kọ̀ọ̀kan tó kù, kí ló tẹ̀ ń yẹ̀ yí àwọn ọmọ Yorùbá káàkiri? Kí ló tẹ̀ ń jẹ́ kó máa rí ìran Yorùbá bí ẹranko? Kí ló tẹ̀ ń jẹ́ kó máa rí àwọn ọmọ Yorùbá bí ìran tí ò mọ̀kan tó fẹ́? Kí ló dé? Kí la ṣe fún bàbá Ọbásanjọ́? Kí la ṣe fún bàbá Ayọ̀ Adébánjọ? Kí la ṣe fún bàbá Fáṣọ̀rántì? Bàbá Fáṣọ̀rántì ti àgbàgbé ìjọ kìíní àná táwọn Fúlàní gbé ọmọ yín. Tinubu kan náà yìí máa la gbọ́ pé wọ́n náà sọ pé báwo la ṣe mọ̀ pé Fúlàní ni. Èmi kọ́kọ́ ni mo sọ, bàbá wa Mọ̀rúfù ọmọdọ̀ àgbà, àwọn lọ́sọ́ sórí Aláròyé. Wọ́n ní nígbà tí wọ́n gbé ọmọ bàbá Fáṣọ̀rántì tí gbogbo àwọn ọmọ Yorùbá ń pariwo páwọn Fúlàní ni o, kíní kan o. Ó dà pé bàbá Fáṣọ̀rántì gan sọ nígbà yẹn páwọn Fúlàní ni. Torí dàpọ̀ kọ́ńtà tí wọ́n tí bàbá Tinubu jáde tí wọ́n ní báwo ni wọ́n ṣe mọ̀ páwọn Fúlàní ni, tí wọ́n takò àtọ́fọ̀wé ẹnu bá ti Yorùbá jẹ́, tó jẹ́ pàdé end of the day confirmation wá padà wà páwọn Fúlàní lọ jí ọmọ yẹn gbé. Ṣé irú bàbá Fáṣọ̀rántì, ṣé irú yín ló jẹ́ ká tún rí níbi tẹ́ tí wọ́n máa pariwo wá Nàìjíríà? Ok, torí pé wọ́n ti ọmọ ti yín àbíṣẹ́ wá fẹ́ jẹ́ kí wọ́n ṣe fún gbogbo wa náà. Torí pọ́ ti fi ọmọ yín símú bí tábà, torí àwọn Fúlàní ti fi ọmọ yín símú bí tábà. Ẹ wọ́n fẹ́ kọ́ fi gbogbo ilẹ̀ Yorùbá símú. Irọ́ ni, kò ní work. Kò ní work, it is not gonna work. Bàbá Ọbásanjọ́ ní bó kún ẹ̀jẹ̀ kan lára àwọn fi máa jà fún ìṣọ̀kan Nàìjíríà ni. Àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé, pàápàá jùlọ àwọn ọ̀dọ́, àwa ọ̀dọ́ Yorùbá, àwa kọ́ ní ilẹ̀ Yorùbá, àwa a pè fún òmìnira ilẹ̀ Yorùbá. À ń fàsìkò yìí sọ fún gbogbo àgbáyé wípé tó bá kún ìlàjì ṣèbí ẹ̀jẹ̀ kan ni bàbá Tinubu sọ, ní bàbá Ọbásanjọ́ sọ, tó bá kún ìlàjì, tó bá kún ìlàsímẹ̀wàá ẹ̀jẹ̀ lára wa, òmìnira ilẹ̀ Yorùbá la fi máa gbà. Ẹni tó bá sọ páàní gba Yorùbá, ó máa ṣèyìn ẹ̀. Yes, àwọn alálẹ̀ ajẹ́ kó ṣẹ̀yìn ẹ̀ tàbí kó wà nínú ààrẹ.
kó má ní orí ọ̀fẹ́ láti akọ̀ máa gbọ́ pé nǹkan ń ṣẹlẹ̀ ń ta ni kò níye. Ṣèbẹ̀rẹ̀ Babangida ẹ̀rí ohun tọ́lọ́ ṣe fún Babangida, kò lè wọ bàtà mọ́ tó máa fi jáde láyé, kò lè dá jókòó mọ́ tó fi máa jáde láyé, kò lè dìde rìn tó fi máa jáde láyé. Gbogbo wa la mọ̀ nǹkan tí Babangida ṣe fún ìran Yorùbá. Ẹ̀yin tẹ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ jẹ́ olórí wa nísìn ẹ ti ṣe times 10 yẹn gan. Wọ́n ní àríwé eléyìí rí afẹ́dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Afẹ́jẹ́ kẹ́ mọ̀ pé àwa ọ̀dọ́ ta wà ń tà sí, àwa ọ̀dọ́ sọ̀rọ̀ sókè ni. Kó tó di pé máa bọ́ sí ìpele kejì. Ọmọ Yorùbá, mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣí aṣọ lójú eégún ní báyìí. Nǹkan mẹ́ta ni màá padà sọ, but mo fẹ́ jẹ́ kẹ́ pín fídíò yìí. Ẹ jẹ́ kó dé àwọn ibi tó yẹ kó dé. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé gbogbo àwọn tí wọ́n sì wá bá wọn yìí, àwa ò mọ̀ wọ́n rí o, àwa ò rán wọn níṣẹ́, iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ́. Lára àwọn, ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé lára àwọn tó ń ṣe wá ní jàǹbá náà làwọn tó wá bá wọn yìí. Lára àwọn ta torí wọn sá wípé a ò fẹ́ ṣe wá Nàìjíríà mọ́, lára wọn náà làwọn tó ń wá yìí o. Àwa ò mọ̀ wọ́n rí o, wọn kì í ṣe aṣojú wa o. Aṣojú kan ṣoṣo táwa ọmọ Yorùbá ní káàkiri àgbáláyé tí a dẹ̀ fiṣẹ́ rán, ta gbéṣẹ́ fún láti máa ṣojú wa, òun ni bàbá wa emeritus merited intelligent Professor Adébánjí Akíntóyè Stephen. Àwọn nìkan ṣoṣo àti ọmọ wọn Olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, owó baba dami, ẹkùn ọkọ Fúlàní, òkúta ràbàtà tó lé téńté, ọ̀kan ṣoṣo nílẹ̀ Yorùbá. Jagunjagun tòótọ́, ajìjàǹgbara tòótọ́, onímọ̀ olóye tòótọ́, ẹni tí Ọlọ́run fẹ́ tòótọ́, ẹni tí Ọlọ́run ṣe lógo, ẹni tí Ọlọ́run dá lọ́lá, ẹni tí Ọlọ́run gbéṣẹ́ rán, ẹni tí Ọlọ́run ọba Olódùmarè táwa ọmọ Yorùbá pè tó gbéṣẹ́ lé lọ́wọ́ láti kó wa jáde lóko ẹrú. Àwọn nìkan ṣoṣo. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní sọ bẹ́ẹ̀, torí pé a ò tún mọ ibi tí bàbá Ọbásanjọ́ tí wọ́n tún lè lọ, but mò ń fàsìkò yìí dá yín lójú wípé a ti gbọ́ wípé wọ́n ní àwọn yẹn lé wọn bí ajá ni. Ṣèbọ́ tiẹ̀ ṣe àtẹ́ǹdì sáwọn Fúlàní tí wọ́n ní wọ́n ń ṣara wa. Eléyìí wọ́n ní wọ́n recognize bàbá, wọ́n ní kódà as a matter of fact wọn ò lẹ́tọ̀ọ́ láti kọ lẹ́tà sí wọn gẹ́gẹ́ bí pé fọ́mà ààrẹ. Gbogbo nǹkan báyìí yóò jọ àwọn kò ní ìtumọ̀ wájú òyìnbó. Àwa dúdú la máa ń rò pé torí a ti jẹ president pé a ti jẹ Ọlọ́run, torí pé a ti jẹ governor pé a ti jẹ Ọlọ́run. Gẹ́gẹ́ tẹ́bádẹ́ wò dáadáa, bàbá bá sojú ìṣẹ̀ṣẹ̀ máa wùwà yẹn. Ìjọ kìíní àná náà ni wọ́n sọ fáwọn ọba wa, ẹ dìde ẹ jókòó, ẹ dìde ẹ jókòó. Ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ ṣégè mẹ́wàá tó bá sọjọ́ ṣe fún àwọn ọmọ Yorùbá. Bàbá Ọbásanjọ́ ló gba agbára táwọn ọba wa ní. Wọ́n máa ń sọ pé ọba ló lẹ́rú, ọba ló lẹ́rù, ọba ló nílẹ̀. Wọ́n máa ń sọ Ọbásanjọ́ ló ba yé àwọn ọba ilẹ̀ Yorùbá jẹ́, tó sọ wọ́n di àkàláì láṣẹ lẹ́nu mọ́. Àwọn ló mú gbogbo ogun ilẹ̀ Yorùbá, wọ́n lù tá ní gbàǹjo, wọ́n jẹ́ kí Àtíkù ọmọ Fúlàní kó máa kọ̀ǹtúrò wọn. Ìyẹn ló ń darí wọn, ìyẹn privatize gbogbo kọ́ńtínẹ́ǹtì, gbogbo nǹkan tí ilẹ̀ Yorùbá táwọn bàbá wa tí wọ́n fowó kòkó ṣe, tó fowó oko dídá ṣe, wọ́n mú gbogbo ẹ̀, wọ́n sọ di tàwọn Haúsá, wọ́n lù gbàǹjo. Tábà ti ẹ̀rí kọ̀ọ̀kan, aṣáájú operation feed the nation, ara àwọn nǹkan tó ń ba bàbá Ọbásanjọ́ lẹ́rù nìyẹn. Gbogbo ẹnu ni mo fi sọ, a gbọ́ pé lára nǹkan tó ń bà wọ́n lẹ́rù, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti lọ bá bàbá Ọbásanjọ́. Kódà bàbá wa Professor Banji Akíntóyè wọ́n ti lọ bá bàbá yìí, wọ́n ti bá wọn sọ̀rọ̀, wọ́n ṣe gbogbo ẹ̀. At the end of the day ńkọ́ kò sí bá ṣe fẹ́ ṣèbòlù tí ó ní ń gbẹ. Ọmọ Yorùbá, wàhálà ti dé bá Gọ́vnà Adeleke, bóyá ìtì gbọ́, àwa gbọ́ ni adẹ̀rí lórí newspaper. Inú mi dùn, ayọ̀ mi kún nígbà tí mo rí nǹkan tó ṣẹlẹ̀ yìí, torí pé bàbá wí fọ́mọ ẹni agbọ́,
bàbá wí fọ́mọ ẹni àgbà èèyàn máa ń fi ọ̀rọ̀ àwọn ará wájú èèyàn máa fi ń kọ́gbọ́n ni èèyàn kì í fi ṣe yẹ̀yẹ́ èèyàn kì í fi pẹ̀gàn tí nǹkan tí ò dá bá ṣẹlẹ̀ sẹ́nìkan ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ní kẹjẹ́ ká wá tábà tiẹ̀ rìpíìtì ẹ̀ tí a ò bá lè tí ẹ ò bá lè fílípè ni ẹ má fi ṣẹ̀sín gẹ́gẹ́ bí àwa ṣe ń fi ọ̀rọ̀ gọ́vùnà Adeleke ti Ọ̀ṣun state ta fi ń kọ́gbọ́n nísìnyí. náà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹni tó jẹ́ olórí àwọn onímọ́tò aláwọlé nípínlẹ̀ Ọ̀ṣun ọwọ́ ti tẹ̀ o ẹni tí gọ́vùnà Adeleke tí wọ́n appoint as olórí gbogbo onímọ́tò ní Ọ̀ṣun state ṣe mọ̀ pé àwọn agbèrò wọ́n wà ní àwọn tó ń fún wa ní pọ́blẹ́mù ní movement torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọn ò ríṣẹ́ ṣe iṣẹ́ agbèrò ló ń ṣe ìjọba wa mú àwọn agbèrò wọ́n wá kàn yẹ̀ sápá wọn àwọn agbèrò wá rò pé ìjọba nífẹ̀ẹ́ àwọn ni àwọn ìjọba ò nífẹ̀ẹ́ èyí tó fi ń ṣe olórí agbèrò wọ́n ń fi yín ṣe for their own benefit wọ́n mọ̀ pé ọmọ ojú òrò lárí ló pọ̀ nù yín táwọn bá wá ní kẹ́ máa gba owó mọ́tò ẹ̀rí la tẹ́ bá lọ wo àwọn tó ń bá wọn gbé àpótí ìbò àwọn náà ló pọ̀ nù wọn tó bá dásìkò election àwọn tó ń ṣe màgòmágó fún wọn àwọn náà ni kí wọ́n dìbò níbì kan kó gbá àpótí ìbò lọ ọ̀pọ̀lọpọ̀ mi sọ pé national union ló ṣe o àwọn kan ló rán wọn níṣẹ́ yẹn nígbà election tó kọjá gbogbo alárí ara àti MC Olúọmọ dà but nígbà tí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá tó máa fìyà jẹ MC Olúọmọ kọ́ ó sọ MC Olúọmọ dẹni tí ò jẹ́ nǹkankan mọ́ by now mò ń rọ gbogbo ẹ̀yin ìpínlẹ̀ tó kù ṣèbẹ́rì kan tí wọ́n ti ṣe fáwọn ọ̀gá onímọ́tò mẹ́ta báyìí MC Olúọmọ Auxiliary Aláwọ̀dé ní tiẹ̀ tún ṣẹlẹ̀ báyìí kí ló ṣẹlẹ̀ sí Aláwọ̀dé ó ní fídíò kan tá a rí tí mo fẹ́ play èmi á play ẹ̀ kò dẹ̀ sí nǹkan tí bàbá ńlá anybody máa ṣe ẹni tó bá ń kó máa play ẹ̀ eégún tó bá ti bọ́ síta ó ti kúrò ní àìwò gbogbo ẹnu ni mo fi sọ ṣèbí nítorí nǹkan tí gbogbo yóò ṣe sọ̀pọ́tì bàbá wa olóyè Sunday Igboho yìí torí pẹ́fẹ́ jẹ ṣíàmà onímọ́tò ẹ fẹ́ jẹ́ kó yọ yín kúrò ń bẹ̀ ẹ wá ń fi ti pátì kúùkù ẹ fi mú àwọn tó wà lábẹ́ yín pé tẹ́ bá ti rán àwọn Yorùbá nation yẹn o ẹ máa dà wọ́n láàmú ẹ máa ṣe gbá ẹ máa ṣàwo kọ́ máa jà rí mú mi ṣe rí bọ́lọ́run ṣe ń ba tẹ̀yìn náà jẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan alákọ̀ọ́kọ́ Ọlọ́run kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí Auxiliary gbogbo alágbọ́ sórí Auxiliary tó fẹ́ dọ́lọ́run nígbà tó Ọlọ́run máa finish ẹ̀kọ́ ẹni tó sọ déèyàn ẹni tó ń kàn sí wa ẹni tí ó ń fi lọ́kàn balẹ̀ pé nǹkan kíkan tó bá ṣe fún wọn èmi ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kò sí kankan ṣùgbọ́n ọ̀rọ̀ àwa èèyàn nìyẹn ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀ kábíyèsí Elédùmarè ọba tó máa rán níṣẹ́ tó máa fẹ̀yìntì ọba tó máa dákẹ́ tó máa ṣibẹ̀ nípò òun rí kankan tó jẹ́ pé lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wàá dẹ̀ máa rí ìdájọ́ ẹ̀ kábíyèsí Olódùmarè mo sì ń bọ́ lórí gọ́vùnà Adeleke o now gọ́vùnà Olúṣèyí Mákindé àwọn ni omi tó wà lẹ́yìn ẹja Auxiliary ní bóyá around 2021 so ẹ wo àrà tó Auxiliary dá a padà gbọ́ wípé àwọn ọmọ ẹ̀yìn Auxiliary àwọn ọlọ́pàá kòkòrò tó bẹ orí ẹ̀ ìròyìn gbé náà ń eléyìí kì í ṣe ìròyìn mọ́ ó ṣe oríṣiríṣi ó tẹ̀lé bàṣubàṣu ó ti rò pé olóyè Sunday Igboho ní jáde mọ́ lóòótọ́ tá a bá ní Awólọ́wọ̀ bọ̀ tó bá mú àwọn àjìjàgbara bẹ́ẹ̀ yẹn wọn kì í sábà fi wọ́n lẹ̀ ìtí ó bá lò ló máa lo 10 years ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé tó jẹ́ pé wọ́n dìde tán wọ́n dìde wọ́n jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé Yorùbá èní ó yàtọ̀ sí Yorùbá àná ó yàtọ̀ sí Yorùbá tẹ́ mọ̀ tẹ́lẹ̀ téèyàn aṣọre fún wa tí wàhálà adé ta máa padà lẹ́yìn ẹ̀ òun ló dífá fún wa tàbí sọ pé sẹ́ tó bá kun ẹ̀jẹ̀ tíntínní tí mo bá ṣe ráyè mi ní padà lẹ́yìn Yorùbá nation torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀nà wà ń bẹ̀
ọkọ̀ ọlọ́run dẹ̀ kádàrá mo wà lára àwọn tó yẹ pé the main tó yẹ kò sí kan tó ń lọ tí a ní mọ̀ so àwa rí i pé ó ń progress a lè má jáde wá sọ síta fún yín progress gidi ń lọ tí ò ṣe ṣeréṣeré bàbá pẹ́sọ́ Bánjí Akíntóyè wọ́n ń ṣiṣẹ́ lójú méjèèjì bàbá olóyè Sunday Igboho wọ́n ń ṣiṣẹ́ lójú ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ̀yin fún ara yín lè máa fúnra yín kan jẹ nígbà tí wọ́n lo auxiliary tán gọ́vnà Ṣèyí Mákindé ó mú auxiliary bí ìgbà téèyàn bá mú ọsàn ṣẹ́mọ̀ téèyàn bá mú ọsàn tó fún tó gbẹ tó jẹ gbogbo kí ni inú ẹ̀tọ́ kò sí kan tó wúlò ń bẹ̀ mọ́ lẹ́yìn kéèyàn sọ èpo ẹ̀nu ní ibi táwọn kan tún ya wèrèdè tó bá mú ọsàn tó wọ́n sọ èpo ẹ̀nu wọ́n á sa àgbẹ̀ wọ́n á tún tọ̀nà sí wọ́n á tún fi ṣògùn ẹ̀fọn apariwo fẹ́yìn èèyàn wa bẹ́ẹ̀ ń ṣiṣẹ́ fọlọ́ṣèlú èèyàn ń jèrè ọ̀bọ ò ń jèrè lẹ́yìn ọkọ̀ ọ̀bọ kò ń jèrè lẹ́yìn ọkọ̀ inú kẹ́ni tó gbé sórí tírélà ńlá kó fẹ́ wá bẹ́ bridge kọ́bọ wà lókè kí mọ́tò yẹn fún mọ́ bridge kó padà nù tàbí kọ́ máa lọ lórí eré kí ṣèlì jákọ̀bọ̀ jábọ́ kí mọ́tò tẹ orí ẹ̀ pím ìkú owó ló máa ń sábà kù wọ́n máa ń padà di ẹni yẹpẹrẹ tí ò jẹ́ nǹkan mọ́ ni now auxiliary gọ́vnà Ṣèyí Mákindé tọ́lọ́run lò láti sọ́dẹ̀yàn òun náà ni ọlọ́run tún lò láti fi gbé ṣubú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ sìn ẹ̀sùn tó auxiliary face ọlọ́run nìkan ló lè yọ ọ́ bẹ̀ kò wá tán síbẹ̀ o ẹ̀wọ̀ ẹnujọ́ mẹ́ta yìí tí wọ́n tún mú bọ̀bọ̀ kan tó ń pe ẹ̀ ní Alèṣe tó jẹ́ gbogbo kidnapping tó sọ pé auxiliary ó sọ mí I don't know ìròyìn ló gbé wípé auxiliary wá bá òun nígbà tó fẹ́ ṣe òṣèlú báwọn fẹ́ ra AK-47 kíníkan look at that ara ìdí táwọn pípù yìí tí wọ́n ṣe support Yorùbá nation yẹn they don't have any other option kò sí ìkọ̀ míì tí wọ́n fi lè sọ tó kọjá wípé torí pé ìjọba ń fáwọn lóúnjẹ ọwọ́ àlùlù bámbám ni mo yó wọ́n ti gbàgbé pé àwọn ẹnìkọ́kọ́ láwọn wà nílẹ̀ Yorùbá kélé jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin yòókù gọ́vnà Ṣèyí Mákindé padà sọ auxiliary ẹni tí ò jẹ́ kankan deputy governor Ọ̀túnba Ṣẹ̀yẹ tí wọ́n jẹ́ 5 and 6 mi tí ẹ̀ wọ́n post it because mi ní interest but 5 and 6 governor ni ó declare wanted ó fèrè jẹ́ tàn báyìí ẹ sọ fún mi nígbà tí bàbá wa olóyè Sunday Igboho dìde ńgbà yẹn kọ́ńsìlárì máa àtàkì wa kọ́ńsìlárì máa fún wa support ṣe mọ̀ pé lọ́jọ́ èní yìí gbogbo ilẹ̀ Yorùbá ló máa dìde pé láéláyé àwa mọ̀ nǹkan ta lè sọ ta lè gbé síta tó jẹ́ pé láàrin 48 hours wọ́n á fi auxiliary sílẹ̀ torí wọn ò ní fẹ́ jẹ́ ká tú àwọn kankan síta ọlọ́run dẹ̀ ṣe auxiliary náà ti sọ díẹ̀ ń bẹ́ fún ara ẹ̀ kí wọ́n tó lọ làmọ́lé kó má bàa ṣe ọ̀rọ̀ sọ́jú Alèṣe náà ti sọ lára ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ẹwẹ́ MC Olúọmọ MC Olúọmọ is just a lucky fortunate guy tabaníka dálẹ̀ ká tún ṣá ọlọ́run kọ́ ṣàánú MC Olúọmọ ni ǹjẹ́ MC Olúọmọ náà sọ́pọ̀tì kan tá à ń ṣe ṣèbí ṣe lọ́mọ tó ọ̀gbẹ́ni kan tó ń tẹ̀lé wọn tó ń pera ẹ̀ ní kí má dárúkọ ẹ̀ kí má mèkì ẹ̀ mọ́ popular tó wà l'Amẹ́ríkà tó ń gbó káàkiri bí ajá nítorí nǹkan tó ń rí jẹ MC Olúọmọ ò ní kó dákẹ́ MC Olúọmọ ò ní kó dákẹ́ tó ń yẹ̀yẹ́ tó rò pé òun yẹ̀yẹ́ àwa Yorùbá nation torí a mọ̀ pé MC Olúọmọ máa lórí adákẹ́ pẹ́m adákẹ́ by the time tí MC Olúọmọ máa wá ní kó dákẹ́ ó ti late ó ti bọ́ mélòó nu wa ló lérò wípé pé MC Olúọmọ lè padà become nothing báyìí as a matter of fact ẹni tó wà ní state chairman ṣe èdè la máa pinnu àbí ṣe
tó yẹ kó lọ ẹlẹ́kejì òkè ló wà lójú ẹ̀. ṣẹ́rí kọ̀ọ̀kan wà tó yẹ pé ó máa ń ṣẹlẹ̀ tẹ́yìn èèyàn wa tẹ́kì take note. ẹ mọ̀ pé ọlọ́run fún ara ẹ̀ ló mọ̀ọ́mọ̀ jẹ́ kí MC Olúọmọ kó fọwọ́ ara ẹ̀ dá ọ̀nà ara ẹ̀ torí ọlọ́run mọ̀ pé tó bá ṣì wà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó jẹ́ kó support Yorùbá Nation lẹ́kọ̀ọ́ wọn ní support yẹ torí pé kí ni ẹni tó ń jẹ lábẹ́ á jẹ́ kó máa yí wọn pé tẹ́ bá ti rí wọn ilé wọn pa. nísìnyí báyìí àwọn olóṣèlú ti lu MC Olúọmọ tán wọ́n ti fún omi wọn mu tán wọ́n ti jẹ gbogbo kíní tó wà nú ẹ̀ wọ́n wá jù wọ́n sí wọ́n sọ wọ́n nù. ẹ wo bó ṣe lé MC Olúọmọ bọ́tà ọ́fíìsì gẹ́gẹ́ bí kọ́ta rí online tó dẹrù ẹ̀ síta. ó jẹ́ kí lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ ń bọ̀ kẹ́ lè mọ̀ wípé ó pé wa ká jìjàngbara kí gbogbo àjọ bólóko ẹrú. Fúlàní ló bà MC Olúọmọ jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín àwọn Fúlàní ló yarí pàwọn fẹ́ MC Olúọmọ ṣèbí wọ́n ti búra fún wọ́n ti lu ọ̀nà tó máa lù ó ti jẹ lọ. kí làwọn Fúlàní gbọ́ tí wọ́n sọ̀rọ̀ síta fún bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí MC Olúọmọ wọ́n ti neutralize ẹ̀ kódà gan ibi tí wọ́n yẹ̀yẹ́ ẹ̀dì wọ́n tún yẹ̀yẹ́ dé stage ń pé kò kí ṣe ara àwọn mọ́ ká máa sọ kó fẹ́ lọ padà du state chairman Èkó ó wá já sí Kolombo. ẹ wo ṣèbá gbọ́ fídíò kan tí wọ́n ní MC Olúọmọ just for that arrangement tí wọ́n fi dìbò fún lásán wọ́n ló ná more than 150 something million bíyọ́ kọ́ allegedly. owó tó jẹ́ pé tẹ́bá 150 mi sọ owó tó ń ná látijọ́ yìí o tí wọ́n kọ́ ọ̀nà fún bóòtò wáyé yẹn imagine kọ́ wá mú 150 million yẹn kọ́ wá fi support Yorùbá Nation. mọ bí tí movement àdédé ní àsìkò táwa yìí MC Olúọmọ ní gbogbo capacity láti make sure pé Èkó wọ́n deliver fún Yorùbá Nation bọ́ wọ́n ṣe torí pé wọ́n fẹ́ jẹ́ kó ń jẹ́ bọ́ lẹ́nu wọn. nígbà tó lọ́run máa finish àwọn náà ẹni aláfẹ̀yìntì ẹ̀ òun náà ló tún ṣe kí ni ló tún padà sọ́nù bí ọ̀sán. gbogbo alámọ̀ pé election ayédèrú tí wọ́n lọ ṣe tí wọ́n fi declare MC Olúọmọ as winner gbogbo alámọ̀ pé tí Tinubu bá báàkì MC kò lè ṣẹlẹ̀ láéláé láti bẹ̀gbọ́n gba ìwọ̀n ló máa lọ from there to prison ni pé ẹ lọ conduct fake election wọn mú náà after tí wọ́n sàkí wọn tí wọ́n sọ dẹni yẹpẹrẹ tán bàbá sáré sá lọ Amẹ́ríkà kọ́ má bàa wọn kọ́ bá jù sẹ́wọ̀n. ṣùgbọ́n gbọ́dọ̀ táwọn bọ́ọ̀dì NURTW sọ nísìnyí wọ́n ní wọ́n hereby declare him not part of us again. wọ́n ti sọ dẹni yẹpẹrẹ wọ́n ti sọ dẹni tí ò jẹ́ nǹkankan mọ́. gbogbo àwọn hungry bloggers gbogbo àwọn blogger ilé bíi tẹ́ ń gba wájú tẹ́ ń gbẹ̀yìn fẹ́ MC Olúọmọ bólẹ̀ wà lẹ́nìí. I'm talking about àwọn tí wọ́n wá gbà tó wá campaign èèyàn kan ṣoṣo ló jẹ́yàn gidi tí mo rí lẹ́yìn MC Olúọmọ òun nìyá wa bó ṣe lọ. mo máa nífẹ̀ẹ́ ó máa yẹn o. That is the only person tí mo lè sọ wípé ó jẹ́ èèyàn tó rí ẹ̀ pé tí mo rí mọ́ MC Olúọmọ. gbogbo àwọn yòókù tí mo rí ń tọ́ máa jẹ lọ́wọ́. It will be ridiculous of her tí n bá sọ pé bó ṣe lọ́nà wà bọ̀ tó máa jẹ no she's okay. ìyá wa Tóyìn Adégbìtẹ̀ ó tí o ká bá ń sọ pé ó wà ń bẹ̀ ọ̀dínàká ṣìdédìí ẹ̀ àwọn yẹn bí kọ́ ló pa wọ́n tó bá débi ló pa àwọn yẹn ni wọn ò ní dúró tán fún Yorùbá Nation. a lè sọ pé tó wọ́n ṣe Yorùbá Nation kó má bẹ̀rù sí Olúọmọ ṣe kò possible àwa làwa ò bá wọn ṣe táàdì ní bá wọn ṣe ó dìgbà tó nísìnyí báyìí tó bá fẹ́ ṣe dáadáa ó jẹ àtẹ̀yìn àti gbogbo àwọn bọ́ìsì yín tí wọ́n sọ di ẹni tí ò jẹ́ ìkọ̀kọ̀ mọ́ ẹ má bọ̀ kájọ gbé Yorùbá Nation sókè ṣèbẹ́yìn ni wọ́n fi lé wa léré nísìnyí báyìí wọ́n ti wá lé ẹ̀yìn gan léré kò wá tó síbẹ̀ o cha mo fẹ́ play fídíò kan fún yín ọmọ Yorùbá mi ò ní display ẹ̀ báyìí màá di fóònù mo fi play ẹ̀ ni torí wípé kọ́ má lọ gbé kọ́ọ̀nì wálẹ̀ torí àwọn kọ̀ọ̀kan wà ń bẹ̀ tó jẹ́ pé mi ní fẹ́ show
wọ́n ń pe ọ̀gbẹ́ni kan ní Aláwọdé tó jẹ́ olórí àwọn onímọ́tò nípínlẹ̀ Ọ̀ṣun. Aláwọlé àbí ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ṣá BMC Olúọmọ ṣe jẹ́ state chairman fún Lagos State National Union Road Transport Workers tí auxiliary jẹ́ ti Park and Garage Ìbàdàn. Òun náà ni Aláwọlé jẹ́ ń play ẹ̀ fún yín. Kódà lẹ́yìn tí bá play fídíò ẹ̀ tán màá wá lọ gbé ròyìn tó gbé jáde kẹ́lẹ̀ mọ̀ pé Masbio Mofege ṣọ̀gbọ́n apàbàtà apàjọwọ́jọwọ́ etí ẹ̀. Àwa ò sí láwọn tó jowó MC àdẹ̀ sí láwọn tó ń tọrọ owó lọ́wọ́ MC àbí ẹni àgbèrè. Anybody tí mo bá gbowó lọ́wọ́ ẹ̀ nínú yín tẹ́ẹ̀bà sọ́sítà kò ní dáa fún yín. Àwa ò ṣe lébi ọ̀rọ̀ tá a sọ fún yín níjọ́ kìíní àná tẹ́ ẹ gbọ́ òun ló dé lẹ́ǹsìn wọ́n ti sọ yín dẹni yẹpẹrẹ. Ilé Sanmi ó dùn joyè lọ ẹ̀ka dé kàpolówó ọjà. Láàúlá bitter tea ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ kẹ́sì yágàlù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàúlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀mí tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni Láàúlá herbal bitter tea yóò bá wọ̀ dáadáa. Ìṣòro ara yóò gbọ́ Láàúlá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wáyé gbòógì Láàúlá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ méjèèjì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára yẹ inú ẹ̀jẹ̀ ti kẹ̀jẹ̀mọ̀ lọ́wọ́ Láàúlá bitter tea gbẹ̀rura kò rí àtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà yìí nìyẹn wa mo fẹ́ play fídíò kan fún yín nísìnyí. Fídíò yẹn òun ni bí àṣírí ẹni tí gọ́vùnà Adeleke Jackson the dancing governor ẹni tí wọ́n fi ṣe lórí àwọn onímọ́tò ní Ọ̀ṣun. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n dẹ̀ mú pẹ̀lú bọ̀n mi. Wọ́n mú pẹ̀lú àwọn long drive pistol tí gbogbo wa mọ̀ pé ẹ̀sùn ẹ̀ lè jùkọ́ tó bá pistol ọ̀wọ́ èèyàn ẹ̀sùn ẹ̀ lè jùkọ́ bá AK-47 lọ. Kò tún ṣe pistol nìkan o wọ́n tún bá àwọn ta ìbọn. Ṣé o tí mò ń rò lẹ́ ń rò? Ó tó di pé a mẹ́nu lọ síbẹ̀ ẹ má gbàgbé èèyàn wa mo sọ fún yín a need the support yín inú studio wa ń bíbáyìí a fẹ́ kó kúrò níta wà ká need the support for security reasons and àwọn iṣẹ́ tí a fẹ́ rà lóríṣiríṣi close to 6 million but I need just pé ká kọ̀ tiẹ̀ sí rárá ń pẹ́ bí standard generator tàbí solar ìkọ́ni méjèèjì àti mixer tó jẹ́ original standard air condition professional microphone recording cameras advanced drone àti desktop nǹkan tá a fẹ́ rà pọ̀ bọ̀ ká tẹ̀ ṣe ra díẹ̀ yìí láti lè jẹ́ kí iṣẹ́ wa kó túbọ̀ da jù báyìí lọ kò ń ṣe ẹ̀kan ló ẹ̀ka máa mú ròyìn wá fún yín èdè agbára ni ò sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mímí ọmọ yín máa bí mo máa ń ṣe fídíò 5-6 èdè tí ó dẹ̀ ní sí tí ẹ̀ ní kọ́gbọ́n bẹ̀ ọmọ Yorùbá wàhálà ti wà ẹ̀sọ́ ti dé kó tó di pé mo mẹ́nu lọ bẹ̀ ẹ má gbàgbé ẹ fún wa ní super sticker super chat ẹ join membership channel Masbi TV so that kẹ́ fi encourage wa fẹ́yìn tọ́lọ́ba dẹ̀ bùkún fún tẹ́fẹ́ fún wa ní support ẹ support wa sórí 02141687040 02141687040 02141687040 GT Bank Williams Olúwatósìn lè máa rí lórí ẹ̀ Sàánú ẹ má gbàgbé ẹ support mi ọmọ yín fẹ́yìn tẹ́ bá dẹ̀ fẹ́ pé mo fún polówó ọjà tàbí tí ẹ ní information kan tẹ́ fẹ́ fún wa àbí ẹ gbọ́ pa aṣọ kankan tẹ́ ò pípẹ́ ẹ̀ka sọ bẹ́ẹ̀ tàbí ẹ̀ka sọ jù bẹ́ẹ̀ lọ nọ́mbà WhatsApp Cotonou ni mo sì ń lò tó jẹ́ +229 5774 7970 +229 5774 7970 WhatsApp only ni. Now ẹgbẹ́ mo polówó Láàúlá bitter ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi bóyá o fẹ́ àdódùn o fẹ́ pẹ́ lórí ẹ̀ o fẹ́ máa kọ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n
pé kó máa gun orí ìyá wa kó máa lù ṣẹ́jú 10 ìyá wa lè má sọ̀rọ̀ 10 minutes ò tó àwọn ìyá wa tó bá dàbí rọ ẹ bá mi kọ sí comment section bí mo ṣe ń sọ lọ kábíyèsí Elédùmarè ẹni tó bá ní kó sọ lọ́hùn ó ti kú wọn tí sí bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ wọ́n ti finish Lagos State wọ́n ti finish Ọ̀ṣun State transport chairman mo sọ fún yín ọ̀rọ̀ olóṣèlú ó dàbí ọ̀rọ̀ Sátánì ni not èṣù babawa lèṣù Sátánì ló máa fún yín ní ẹdìyẹ tó máa fi gba odindi ọmọ Sátánì ló máa fún wa lódindi ọmọ tó máa fi gba odindi ìdílé kí la wá sí lọ́dọ̀ Sátánì olóṣèlú tó lóṣèlú bá fún yín ní 1000 kẹmọ̀ pé lẹ́tọ̀ọ́ sí 1 million ẹ má yà tanra wa àwọn olóṣèlú tí wọ́n ń lo àwọn agbèrò láti lè fi mú nǹkan tó fẹ́ mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé wọ́n ń lò yín nítorí pé kẹ́ lè jẹ́ káwọn ráyè wọlé ni tẹ́ bá ti wọlé tọ́kọ́ wọn nídìí yín mọ́ ẹ máa become threat sí wọn torí pé gbogbo millions of money tó ń wọlé sápò ẹ̀yìn agbèrò ó dàbí kó dápò wọn ló wọlé sí ni àfi kí wọ́n dẹ̀ fi yín lẹ̀ òun wọ́n ti máa ń padà sọ yín dẹni yẹpẹrẹ ni wọ́n ti máa ń padà finish yín torí wọ́n mọ̀ pàgbára ti wà lọ́wọ́ àwọn adẹ̀ ń sọ fẹ́ èèyàn wa ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ká gba ìbánisọ̀ now kẹwàá wo fídíò Governor Adeleke appointee kẹtọ́ appoint ọ̀tà àbọ̀n ló kà sí. Alẹ́ ni wọ́n mú bọ̀ ọ̀pọ̀ mo fẹ́ bọ́ ètò ìjú fóònù jù báyìí lọ kí ẹ lè rí dáadáa very good kí ẹ lè farabalẹ̀ rí kíkí bí sátì kíkí fà síwájú kí n fà sẹ́yìn díẹ̀ kẹ́kẹ́ lè farabalẹ̀ rí. Who dey supply the tablets? Níbo lẹ ti ń rí? Ọ̀nà tí àtàlọ́tà ọ̀tà fún ọ. Àtàlọ́tà ọ̀tà fún ẹ̀rọ tí ń rí. Àwọn ọlọ́pàá tó ń sọ. Ọlọ́pàá tó ń sọ. Ọlọ́pàá wo? Àwọn anti-kidnapping lọ. Ọlọ́pàá wo? Ọlọ́pàá yẹn ti sọ̀rọ̀ sí. Ta ló gbé kí ló bí nìkan wà ní? Gẹ́tà láti bá a tó lè lè sáà. Who the hell do that? Who supplied this bullets? Ọ̀tà àbọ̀n lẹ́yìn tí wọ́n dá sí. Ṣé àwọn polisi? Which police? Ìwọ́n ló máa wọlé. One word will answer to that, you tell us it. Continue your search. Instead of you to speak on that. Ẹ ra máa fi kíjọ lọ wọ́n tún wá tún mọ́tò wọ́n ṣe wá rí peaceful. Ìbá ṣe sọ fún lákà. Kọ́lọ́pàá yẹn máa pariwo sí. Ẹ̀sìn tó mú àwọn ilé wà á dẹ̀ sọ̀rọ̀ báyìí náà ó yẹ kó sọ̀rọ̀. Ṣé ọlọ́pàá yẹn pariwo? Ṣùgbọ́n ẹgbọ́n kan tí ọlọ́pàá yìí Where they get am? wọ́n gé bẹ̀yẹn kúrò
ṣẹ́yìn náà ibẹ̀ ṣé àsọfin táwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn ọ máa ṣe Nigerian army ti pọ̀ jù táwọn Nigerian police tó bá fẹ́ jẹ́ láàrin 24 hours tó bá kó àwọn combatant tí wọ́n jáde tó kó mobile police jáde tí wọ́n kó àwọn special force wọn jáde kí ló jẹ́ Fúlàní wọ́n máa fọ gbogbo lẹ́yìn ìgbà mọ́ less than 24 hours. Now see my according to Kotaka newspaper bọ̀bọ̀ yìí wọ́n ti kọ́kọ́ mú láàárọ̀ táwọn gáàgì ẹ̀ tí wọ́n gbálẹ̀ tó dìbò gbé tẹ́pọ̀ àwọn ọlọ́pàá gbé bọ́dì tẹ́pọ̀ àwọn náà gbé bọ́dì àtìgbà yẹn ni wọ́n ti wá ń tírèsì ẹ̀ wọ́n fi mú lálẹ́ that is the same day ni wọ́n mú un ìyẹn lẹ́fí máa mọ̀ pé insecurity tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó ti last more than 8 years political business ni ó yẹ nǹkan tó gbé ẹ̀yìn bọ̀bọ̀ yìí sí nígbà táwọn kan máa sọ wọ́n ní nígbà tí wọ́n pé wọ́n nídìí ẹ̀mọ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ fún kódà àtúrò àwọn tó sọ nínú comment section pé bọ̀bọ̀ yẹn pé kíni kan but ju gbogbo ẹ̀ lọ ohun tí mo fẹ́ jẹ́ kẹ́yìn wa mọ̀ ní wípé tó lóṣèlú ò bá ti nídìí sáfíìsì èèyàn nǹkan báyìí máa ń ṣẹlẹ̀ ṣé àwọn ọlọ́pàá ṣe mọ̀ pé ọ̀pọ̀ ń sọ pé ọ̀lù pọ̀pọ̀lọpọ̀ àwọn agbèrò tó ń ṣiṣẹ́ fáwọn olóṣèlú pọ̀pọ̀lọpọ̀ wọn máa ń ní ìbọn lọ́wọ́ not all but most of them ṣé wọ́n ṣe mọ̀ ní kẹ̀wọ́ ọlọ́pàá yẹn ṣe ń pariwo this man wetin pass you ṣé ọlọ́pàá ṣe ń rí ìbọn ṣe ojú ní ṣé o tí mo wò lẹ̀ ń rò gọ́ọ̀nà Adeleke ó mà ṣe ó dùn mí gan torí pé I swear ẹwà náà gọ́ọ̀nà tí mo respect wọ́n lẹ́yìn lẹ́yìn ìwé èèyàn báyìí wọ́n lẹ́yìn lẹ́yìn wọ́n ṣe o wọ́n ní appointee yìí ni ẹ̀ṣẹ́ àkàkọ́ tí wọ́n kọ sí caption yẹn ìjọ wo la fẹ́ ṣe gbogbo eléyìí dà nílẹ̀ Yorùbá a lè sọ fẹ́ èèyàn wa nídìí àti di ẹrú olóṣèlú kẹtó di billionaire nídìí àti di ẹrú olóṣèlú láti become millionaire in dollars tá a bá sowọ́pọ̀ tá a gba orílẹ̀-èdè wa tí ò dá gbogbo nǹkan báyìí ṣe ṣẹlẹ̀ sí yìí ó dàbí wà tó bá sọ pé kéèyàn pé olè wá jà kéèyàn tó polóko wá mu I'm not directing this message to anybody I'm saying it to sound a warning to all our lovely youth kọ́ má jẹ́ kí wọ́n lọ sọ wọ́n di ẹni tí ò jẹ́ nǹkan kan mọ́ torí pé ìwọ tó bá ń bọ́ lóṣèlú ṣe tó bá wọn jẹ tó ń bá wọn ṣẹ́ ìdọ̀tí tó bá yá tó bá sọ pé a ò ṣe mọ́ kìnìkan àgbàgbé tó bá wà careful wọ́n á padà sọ ẹ̀dì ẹni yẹpẹrẹ tó bá wọn lọ sọ ẹ̀dì ẹni ńlá. Olùsàdé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògògò ó bá rí bí ògògò sísẹ́lẹ̀sẹ̀lẹ̀ ó sẹ̀ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè máyégún Aníkúlápó ní dìgẹ̀dìgẹ̀ bí ẹ̀kọ́ akọ́rabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná àjẹrẹ táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ́ olóyè máyégún Aníkúlápó oṣù òróró sùmàlú lórí ọkiri ogún ogun àbúgbò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́ba aráyé fìdíọ̀ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ní tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyégún Aníkúlápó gbogbo adákìkì o abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń jẹ ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjìkì ìjà kó gbé odó lọ ìjìkì ìjà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò dé ògùn ìwọ náà rẹ̀ yóò ká rẹ̀ ló kọ́ lọ́gbọ́. ẹ káàbọ̀ padà yìí ènìyàn wa mo máa ń sọ bàbá máyégún mi mọ̀ wọ́n iṣẹ́ tó dáa tí mò ń gbọ́ káwọn èèyàn ròyìn wọn tí wọ́n ń ṣe ló fà á tèmi náà ṣiṣẹ́ pé wọ́n wá fún yín ìwọ tó bá níbi tó lè lọ ó fẹ́ dira ni ó fẹ́ rúbọ ayé ni kò fẹ́ ṣètùtù àwọn àgbà ni ògbóngbògùn tajà ògbójú ọlọ́run fọmọ kò fẹ́ gbàwé ìgbèrú oko ládé orí anything ẹ pè wọ́n voluntarily ẹ pè wọ́n back to our matter ṣẹ́yìn náà ti wá rí nísìnyí wípé òkèlè gbígbẹ ó sàn ju ìdààmú àti ìfòòró lọ ẹ wo bí ọ̀gbẹ́ni yìí ṣe wá ń wò ẹni tó jẹ́ state chairman àwọn onímọ́tò táwọn ọlọ́pàá mú pẹ̀lú bọ̀n ẹ sọ fún mi ẹ wo bó ṣe ń wò is now regretting
ó ń kábàámọ̀ pé ó wò pé ẹ ṣeun ṣe tó tó yìí fún mi. Bóyá àárín òun àti gọ́fúnà ti dàrú ní orí wọn, but is this his first time of escaping from police? Is this the first time? Mo sọ fún yín táwọn tí ìjọba Nàìjíríà tó bá fẹ́ stop insecurity less than 24 hours wọ́n mọ tí wọ́n lè ṣe. Mélòó làwọn Fúlàní wọn tó kọ̀ọ̀kan. Àwa ọ̀dọ́ ilẹ̀ Yorùbá nìkan gan táwọn àgbà wa bá dúró tán ṣọ̀gbà pa bàtà apàjọwọ̀n tí ẹ̀ Yorùbá níwà. Wọn ò dédé máa pè wá Yorùbá. Ó ní ohun tó fà tó fi pè wá ní Yorùbá. Ó ní ohun tó fà tí wọ́n fi pè wá lọ́mọ káàárọ̀ oòjíire. Ó ní ohun tó fà tó fi pè wá lọ́mọlúàbí. Wọ́n mọ̀ páàkì ń bínú. Ṣùgbọ́n tá a bá bínú lẹ́ẹ̀kan ọ̀sán lè dùn. Yes, Ṣèyí Tinubu ẹ máa palẹ̀ mọ́ àti gbọ́ advice mi ní next video. Ọmọ Yorùbá mo sọ yìí mo dákẹ́nu. Ẹ má gbàgbé ẹ pín fídíò yìí sí gbogbo àwọn tẹ́ mọ̀. Ìwọ tó bá lábúrò tó ń ṣiṣẹ́ fún olóṣèlú tàbí tó ń ṣe jàgídíjàgan tàbí tó fi olóṣèlú ṣalágbẹ̀kẹ̀lé, ẹ bá mi ju fídíò yìí sí wọn. Àwọn tó bá sọ pé Yorùbá nation ò dáa kíníkan ẹ ju fídíò yìí sí wọn. Ẹ jẹ́ kó wò bóyá ó máa yí ìpinnu wọn padà, ó máa jẹ́ kó ronú láti lè wúlò fún láì fún wọn. Olóṣèlú àwọn ló máa sọ pádé gún, àwọn ló tún máa sọ pádé ògùn wọn. Olóṣèlú máa nígun bàbá òun fẹ́ jó ló máa tún ní ìdùnnú tí bàbá ńlá ẹnìkan kùn lẹ̀ lé mú wọn sí. Ìdí nìyẹn táwa fi ń pariwo fún yín pé táàbà yìí ti gba òmìnira, táàbà kún ṣe Sunday Igboho lọ́wọ́ ká gba òmìnira, táàbà kún bàbá wa Professor Banji Akintoye lọ́wọ́ a lè gba òmìnira. Ó dìgbà tá a bá kún wọn lọ́wọ́ ká tó gba òmìnira. Ojú àgbò àkóní gbé ọ̀dàlẹ̀. For the last time mo kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tọ́lọ́run Elédùmarè tó bá ti ń fún yín ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wo fídíò yìí. Bẹ́ẹ̀ ṣe ń wò ẹ máa bá wa comment section. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé àwọn olóṣèlú Nàìjíríà wọ́n ń ṣe representative wa. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé anybody tó bá ti hold the political post ṣe mọ̀ pé àwọn rí wọn jù wá lọ. Àwọn dẹ̀ rí kan táwa ò rí, tàbí anybody tó bá rí tó ti lọ́wọ́ nu corruption tó bá wá kó má dà lóhùn tí ó bá ti ń ṣe Chief Sunday Igboho, Professor Banji Akintoye, àwọn tí wọ́n lè lead team wá nìyẹn tẹ̀ máa listen sí. Inú mi dẹ̀ dùn pẹ̀lú nǹkan tá a gbọ́ pé wọ́n ní àwọn àjọ àgbáyé ṣe fún bàbá Ọbásanjọ́. Ilẹ̀ Yorùbá ẹ̀dẹ̀ wá gbogbo ayé má yà, gbogbo yín dẹ̀ wá gbogbo ayé má yà, mọ̀ gbóyè bí ń pọmọ ẹnìkọ̀ọ̀kan. Ó pé yín kẹ́ mówó kẹ́ dáná sun ju kẹ́ fún àwa mẹ̀kúnnù lọ. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan ni mo ń jẹun èdè. Kò ń ṣe pé bóyá ibi ò ń pa mí o, kò sí ní o. Ìgbà mi wà ṣúlẹ̀ owó tó yẹ ká fi jẹun gbà tá bá ti fi ṣe dátà a máa pa ibi mọ́nù. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ṣé pẹ̀lú o tó ń dán my brother Ọlọ́run ló ń jẹ́ amadún àní àká ní mú pa. Mo bẹ̀ ògbó yín ẹ máa wò wá níhàn, ẹ support iléeṣẹ́ wa láti lè get standard things tó kù. Ojú àgbà kò ní bí ọ̀dàlẹ̀.